Awíkonko wọ́n máa já ìràwọ̀ Funny Thinker. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí náà. Gbogbo wa la mọ̀ bàbá Awíkonko. Òdú ni wọ́n kì í ṣàìmọ̀ fólóko. Lórí ọ̀rọ̀ yìí pé Funny Thinker ó gba lóǹkà kò gba lóǹkà òun fẹ́ dá káà padà òun ò lè san owó yẹn gẹ́gẹ́ bí àgírímẹ́ǹtì gbàsgbòs bó ṣe ń jáde tó ń ṣe fídíò ní gbogbo ìgbà. Awíkonko wọ́n mà ti jáde o, wọ́n já ìràwọ̀ Funny Thinker o. Ẹni kí ni mo fi sọ bẹ́ẹ̀, ẹ̀yin náà wá wo fídíò yìí náà, mo yìí ń padà bọ̀ ó yá. Ọ̀gbẹ́ni try díẹ̀ ṣùgbọ́n ká ní báwọn Ibrahim Chatta ṣe ń ṣe nu wọn ní pawó bóyá lines tán fún ni ò dáa tó ni àbẹ́ni tó kọ script ni ò good ní screenplay tàbí ká sọ wípé ọ̀gbẹ́ni gbìyànjú ṣáájú ọbẹ̀ ó kópa tiẹ̀ sinimá rẹ̀ ọ̀tá ni ìyá lọ sinimá ká bá wò ó ẹ̀ ńlẹ́wọ̀ ẹ̀yin alára wa bí àṣẹ ni ta fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Fọ́nrán kan mo bá pàdé fọ́nrán ọ̀hún kò ṣeé wò láwò mójú kú ò toró ní gbólóhùn tọrọ mọ́ orí fọ́nì tí ò ti ń kè níbi tó ti ń ṣe propaganda pé ẹnìkan so onídùúró fóun láti ra mọ́tò òun ọ̀wá rówó san kẹ́yìn èèyàn lù kẹwàá bò ń sanwó mọ́tò tó ń gbà láwọn nítọ́gbà ní installment òun àtọ́nítọ̀ ọ̀hún wọ́n gbìyànjú ṣùgbọ́n wọn ò mọ̀ àti dáadáa kọ́rọ́rùn ká tó yọ ọmọ inú èkùrọ́ sòróró ọkùnrin tí ó sun rárá fọkùnrin ẹgbẹ́ yóò ṣàkọsẹ́ o ẹni tí yóò sọ irọ́ dòótọ́ yóò jagun ẹnu wọ́n jagun ẹnu díẹ̀ wọ́n jò ń pẹ̀rẹ̀tẹ̀ díẹ̀ but unfortunately Gbàdámọ́sí wọ́n lùlù àbùsí wọn mọ̀ wípé iBook tí ó jo ohun yìí sọ̀bọ̀ lọ́kàn wọn lọ́dọ̀ wọn lójú wọn wọ́n pákéjì ẹ̀ ṣùgbọ́n àwa tí wọ́n pákéjì ẹ̀ fún wa ní ìrílélé ìyá àjẹ. Àkọ́kọ́ arákùnrin ọ̀hún sọ̀rọ̀ bí ẹni pọ́sẹ̀ǹdì voice note sí Funny Thinker bó oore ṣe é dibi Gbàrànmí ṣe é dẹlẹ́rù ajínigbé ṣe é dọ̀kọ ẹni. ó ṣe wá ràn ọ́ lọ́wọ́ tó ń rẹ̀ ẹrù ẹlẹ́rù tó ń wọ́fà tó ń dání. wọ́n ti jọ ládéhùn iye tó ọmọ san lóṣooṣù. ọ̀ wá lówó òòtún lọ́rọ̀ rí lẹ́nu Funny Thinker ń sọ̀rọ̀ pé òun ò lówó náà nu tó mọ̀ pé òun ò ní lówó lọ́ọ̀ni ẹgbọ́ sẹ́ni tí wọ́n ràn lọ́wọ́ ni mo ń sọ bẹ́ẹ̀ sẹ́ni tí wọ́n ta mọ́tò àwìn fún ni mo ń sọ bẹ́ẹ̀ baba ńlá arọ ni kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ fún dílà tó gba mọ́tò láwìn lọ́wọ́ ẹ̀ tó gba mọ́tò installment lọ́wọ́ ẹ̀ àdéhùn làdéhùn jẹ́ náà kí lọ́kàn dílà pẹ̀lú pé ẹ mọ̀ pé ò ní lówó lọ́wọ́ ìwọ ló ti ṣàdéhùn pé iye báyìí lọ́mọ rí lóṣooṣù. So àkọ́kọ́ Funny Thinker ní ìdí owó yes ìdí inú tó fi jẹ́ kẹ́ mọ̀ wípé àwìn ló ń gba mọ́tò. Ẹlẹ́ẹ̀kejì ó fẹ́ dúnkùkù lajà bọ́yá ẹ rò wípé nìkan threaten ẹ wà sáré kówó kalẹ̀ ó dé stage kan ara kan òun gangan wọn láwọn eléyìí náà tiẹ̀ á fóun lówó akúkú sọ́nà àwọn eléyìí ò fóun lówó àwọn ẹlẹ́ni lọ́dọ̀ àwọn eléyìí àwọn tó ṣiṣẹ́ sílápò lọ́dọ̀ àwọn eléyìí ọmọ wípé jókà tó ọmọ ń lò òjé tó ọmọ ń yọ ète tó ọmọ ń lò ọgbọ́n tí ò tó nǹkan tó ọmọ ń pín yẹlẹyẹlẹ ọmọ pé tán bá ń sọ̀rọ̀ nípa ọgbọ́n tán sọ̀rọ̀ nípa ìmọ̀ tán sọ̀rọ̀ nípa òye ìran káàárọ̀ òjíire ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́gbọ́n ọmọ Yorùbá nu ọmọ adarí òun ò tó nǹkan lóòótọ́ ọgbọ́n wa lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ìdí ìkàlọ́gbà lọ gbọ́n táì sọ ọmọlàkejì ń jàǹbá èyí táì dìtẹ̀ ọmọlàkejì èyí táì bàtọ̀ ọmọlàkejì jẹ́ lẹ́yìn láì ní mọ̀ tó sì jẹ́ pé bí bá ń bọ̀ tẹ̀rítọ̀yàyà láì kí táàtò mọ pé rúurẹ́ ò sí bọ́ bá pẹ̀yìn dà tán táwa àtẹ́bù ọ̀rọ̀ ẹ̀ ní sísẹ̀ ń tẹ̀lé lábala tá a ṣì láwẹ́láwẹ́ bí aṣọ àlùbọ́sà. So mo á rò pé irú erémọdé wo lọ̀gbẹ́ni ṣe yìí àrùn mọ́tò rà wọn ìfipá leko béèyàn bá tí ì tó nǹkan ṣe èèyàn ṣe bọ́ bá lérò pé ó tó ṣe ọ̀rọ̀ tútù ó tó fẹ́ni tó bá ran ni lọ́wọ́ ẹ̀ ń so ń dúró fún ọ akọ́ṣẹ́ ló ṣe o kò lè so ń dúró èèyàn kọjá kí n lè sọ pé kéèyàn kan wá so ń dúró mi bá fẹ́ ra nǹkan lọ́wọ́ yín àbí mo fẹ́ gba nǹkan lọ́wọ́ yín tẹ́ bá ń wó ní dúró kò possible o mi ò expect kẹ́nìkan kó so ń dúró fún mi ẹni tí ó bá wá so ń dúró fún mi wọ́n mọ̀ wípé ọ̀gbẹ́ni Awíkonko yìí àkọ́kọ́ kò lè sá lọ kò síbi tí ó sá lọ olóòkọ ni ẹlẹ́ẹ̀kejì èèyàn ní mọ sòótọ́ bí irú eléyìí kó wá dẹ̀yìn kó pajúdà sí ni rárá o n ò ṣe rí kò ṣẹlẹ̀ rí kò sì ní ṣẹlẹ̀ láéláé. mọ̀ pẹ́ sí bá pàdé ṣùgbọ́n gbólóhùn tèmi ní yọ yàtọ̀ díẹ̀. Funny Thinker ti ń sọ láti ẹjọ́ pé òun ò lówó lọ́wọ́ n ti ń tà ti tán ni because òye tí ò yí òun ni pé ibi tó yẹ kó fi sùn ló ti fi bóyì. àwọn èèyàn wo ni wọ́n fẹ́ràn ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn wo ni ń fún ọ lówó àwọn èèyàn wo ni ń worship àwọn èèyàn wo ni ń pè ọmọ yìí dá pọ̀ ọmọ yìí mètò ṣe ọmọ yìí mọ̀rọ̀ sọ àwọn tó mọ̀ látọ̀dọ̀ Oríyọmí lọ́pọ̀ jù nù wọn bóyá kò yí ọ ká láyé ọ sórí ẹnikẹ́ni tó bá ti ṣàtọ́kùn èèyàn gòkè ọ̀la bí èèyàn bá bojú ẹ̀yìn sí bí ìgbà tí èèyàn gé ìka ti ń fún lóúnjẹ jẹ ni bóyá lẹ́ẹ̀kan bóyá lẹ́ẹ̀mejì bóyá lẹ́ẹ̀mẹ́ta Oríyọmí ti ro rere kan ọ rí ó ti kó ọ̀rọ̀ ẹ sórí ẹ̀mí rí ó ti bá sòdò lọ sọ́dọ̀ ẹ̀ tó ti bọ́ ọ yanjú ẹ̀ ó mú ọ lórí TikTok pé ọmọ yìí dájú TikTok ibi tó wà yìí lọ wọ́n bọ̀ lórí rédíò wọ́n cover ẹ̀ wọ́n ta ọ́ wọ́n popularize ẹ̀ ó wá ní pẹ́pẹ́sẹ́ o ó kù bí ó kù sí o àwọ̀sùn ló ń ṣe káàkiri o ó wá lè lò náà ń gbalé ó sẹ́ndì owó ilé sí ọ ó wá padà ó wá bẹ̀rẹ̀ sí ní gé Oríyọmí ọ̀hún jẹ ó ń gba sọ lára ẹ̀ níta gbangba ó ń fa aya bẹ́ẹ̀ ló ń fa ambition rẹ̀ ya lójú gbogbo ọmọ adarí òun. àwọn tí wọ́n sì mọ́ látọ̀dọ̀ rẹ̀ wọ́n ti rí ọ nírì àfibùsọ lóore bí ọmọ yóò ṣe gbẹ́ lẹ́yìn ìwọ̀nba tí Oríyọmí gbẹ́ yìí Oríyọmí náà ló padà fi gé jẹ o ẹ má jà gbẹ́ ní mi mọ́.
Ó ga ọ kí ó tó di pé mo sọ ohunkóhun fún àǹfààní ẹ̀yin tí ẹ ò mọ bí Funny Thinker bó ṣe ra ọkọ̀ tí ó rà ní lóònù, bó ṣe ra ọkọ̀ tó rà ní lóònù fẹ́yìn tẹ́ ẹ̀ rí fídíò yẹn ní ọjọ́ tó gbé ọkọ̀ yẹn dé òun àti gàrántù ẹ̀ òun lélẹ́yìí ẹ wá lọ wò ná mò ń bọ̀. tọ́ ẹ̀yin alára wa ń lé lóko lódò lẹ́yìn òdì ẹ kú àtìlẹ́yìn wa ń gbogbo gbà ó ẹ kú ìfọmọnìyàn sí àbúrò ayé òní dé báyẹn ní ìbànújẹ́ ló gbà. ọkọ̀ yìí ó ní mọ́lọ́rẹ̀ tọrùn ara mi bọ̀ ẹni tí wọ́n sì gbà láwìn rẹ̀ náà rè ẹni tí wọ́n ṣe atọ́nà bí àtìrí gbà rè tó túmọ̀ sí wípé san díẹ̀ díẹ̀ ni so àmọ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kan àbí $1 million kan lẹ́yìn mọ̀ọ́sán lóṣooṣù lẹ́yìn $1 million ní mọ̀ọ́sán every month ìní àti iná láti jọ mọ̀ọ́sán ẹ fẹ́ ẹ̀kọ́ ikú àjọkú ni àwẹ̀wò àjọgbà èmi yìí láàjọ mọ̀ọ́sán so mo ti lọ rèé tọrọ bọ́gbé sí ọkọ̀ ẹ̀yà lára wa $1 million every month ẹ dákun ọwọ́ àdọ́wọ́ yín ọ̀dọ̀wọ́ ọlọ́run ọ̀dọ̀wọ́ yín ọ̀dọ̀wọ́ ọlọ́run ọ̀dọ̀wọ́ yín ọ̀dọ̀wọ́ ọlọ́run ẹ̀yin dábàá fẹ́ kójú ó tì mí same account ẹ bá ti dé every month ẹ dákun ẹ bá yẹn mọ̀ ṣe same account ni ẹ̀yà lára wa ẹ ti ẹ̀jẹ̀ pàtẹ́ ìrètí dẹ̀ same account ni ẹ̀yà lára wa ẹ dákun ìmọ̀ àwọn kan sọ pé congratulations to me ṣùgbọ́n ìdí òsì ìdí tèèyàn tán fúlì àkànṣe part payment ni àti ìsanwó pé so bó ìjẹ́ nìyẹn gẹ́gẹ́ bí mo sọ tẹ́lẹ̀ $1 million ni màá máa san every month tí màá fi máa sáfíìsì dẹ́ẹ̀tì yẹn every month for $1 million ẹ dákun ojú òní tí ẹ má jẹ́ wọ́n kọlù mi out ẹ má jẹ́ wọ́n gbọ́kọ̀ lọ́wọ́ mi o kọ̀sẹ́ntì ọmọ ẹ̀gbọ́n ọkọ̀ eléyìí tí wọ́n wá gbàdúrà pé bóyá kí wọ́n gbà lọ́wọ́ ẹ dákun bí báyìí ti rówó san ní oṣù ẹyọ kan báyìí wọ́n gbọ́kọ̀ wọn padà ní àwọn tí wọ́n bá wa ṣe òǹdùrè ṣòmo ìjẹ́ nìyẹn ní alára wa ẹ̀sìn kò ní bàjẹ́ àbúrò ayé òní dé báyẹn ní ìbànújẹ́ ló gbà tó bá ti ọ̀nfẹ́ nílé on the 31st 30 gan mo fẹ́ mọ̀ san on the 30th of every month tó bá ti di on the 30 ẹ dákun ẹ̀yà lára wa same account ẹ sáà ti dá account yẹn mọ̀ same account tẹ́ ẹ máa bá ní ṣe é sí èyí tẹ́ ẹ ṣe ti owó ilé ọjọ́ sísí same account yẹn náà ní ẹjọ́ ẹ ní dáàmú níbo mi ìta fẹ́ sá lọ ọ̀dọ̀ yìí náà ní ẹni fòrò ẹni ìbànújẹ́ ló gbà ẹ dákun so ẹni ó bá sì wù kó kíá náà congratulations ní comment section kò ní bàjẹ́ so same account every month ọ̀nfẹ́ lílé on the 30 mo ti gbọ́dọ̀ kó $1 million lọ́dọ̀ wọn àìjẹ́bẹ̀ wọn ó gbọ́kọ̀ o ẹ ṣe gẹ́gẹ́ sàmà fi ṣètò. ẹ̀mí ò lò àmì jáàmù ọlọ́run ní jọ́ jẹ́ kó sí lágbára ọlọ́run ẹ̀mí yín tó san ilé ló máa san yòókù agbára ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ wá má jẹ́ kí n regret ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ regret ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run. ẹ ṣe gan mo dúpẹ́ o God bless you sir. tó ẹ ṣeun gbogbo àtàdéjọ wo fídíò yìí ọ̀rọ̀ Funny Thinker nìyẹn o gbogbo alágbọ́ ohun tí bàbá Awíkonko tí wọ́n sọ nípa Funny Thinker àkọ́kọ́ ẹ jẹ́ kí n mú láti bíbà yìí ná ẹ̀yin alára wa kí ló dé tí ẹ dá Funny Thinker dá ọ̀rọ̀ ló ń kà yìí ẹ gbọ́ bó ṣe sọ pé àjọ máa san ni pé ikú àjọ kú ni o àwẹ̀ wa àjọgbà ni o ó ti dà sí yín lọ́rùn kí ló lè tẹ́wá dáadáa tó fi di pé ó ṣe fọ́nrán kìíní ó ṣe fọ́nrán kejì ó ṣe fọ́nrán kẹta lórí pé òun yóò padà dá ọkọ̀ padà ní pé wọ́n ti fẹ́ gbẹ̀mí òun pé tóun bá sì ti dá ọkọ̀ padà òun yóò fi ìlú Ìbàdàn sílẹ̀ fọ́nrán tó wá ṣe last ni pé fún ẹ̀yin tẹ́ báyìí tí ẹ lọ wo lórí kan lórí Jesus TV ó ní pé òun ti gbé ọkọ̀ lọ o ṣùgbọ́n wọn ò gba ọkọ̀ lọ́wọ́ òun bẹ́ẹ̀ sì ni wọn ò dáwọ́ òun padà pé ṣé ilé ẹjọ́ kọ́ ni yóò bá wọn yanjú ẹ̀ sọ àìtí mọ fọ́nrán eléyìí tí yóò tún jáde ohun tí ó máa bá dé sísìn fíìmù ni ẹ jẹ́ ká ṣe máa wò níṣó tó gẹ́gẹ́ bí ohun tí bàbá Awíkonko náà wá sọ wọ́n ní Funny Thinker ó ti fi ojú olóore ó ti fi gbolẹ̀ pé àkàbà téèyàn bá gùn lọ sókè èèyàn kì í ṣe pé ó ti fi ojú olóore ó ti fi gbolẹ̀ pé ẹni bí ni àwọn aláàánú wọn ti jìnnà sí i ẹ gbọ́ bó lẹ́yìn ti rí i sí lọ́dọ̀ yín lọ́hùn kí ni èrò ọkàn yín nípa Funny Thinker àti ohun tí bàbá Awíkonko tí wọ́n sọ yìí ẹ jẹ́ ká pàdé ní comment section ẹ bá mi share fídíò yìí yóò dára fún wa àná ọlọ́run ní fi wá sílẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí Only Jesus TV ẹ wò sàlẹ̀ yẹn ẹ rí subscribe button ẹ bá wa tẹ̀ ẹ́ kò ní gbà ó kankan lọ wa kì í ṣèyàn ní jàǹbá o bákan náà ó máa gbé notification bell wá ẹ tẹ̀ yóò máa ta wá lólobó tá a bá ti ní fídíò
tuntun fún wa. Ẹ ṣeun. Láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.